mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé o mo kẹ́yìn olólùfẹ́ mi a kú dédé àsìkò yìí ẹ dẹ̀ káàbọ̀ sórí ètò wa ẹ gbà yíyẹ̀wò ẹ bá wa dá sí ẹ̀yin ènìyàn mi fídíò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára tí àwọn ènìyàn ń sọ̀rọ̀ lé lórí òun ni mo mú wá o pé kí ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lórí ìkànnì wa kẹ́yìn náà bá wa wò ó kẹ́ bá wa dá sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ káàárọ̀ gbogbo ayé a kú dédé àsìkò yìí àsìkò kó lè dáa. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èèyàn fi ń wo ọ̀rọ̀ torí pé ìlú gángan lọ̀rọ̀ ayé ẹni tó bá kọ sẹ́nìkan tó bá kọ wájú sẹ́nìkan ọkọ yìí sọmọ ẹlòmíì. Ọ̀rọ̀ Abdulrahman ó ti mú ojú mi wá. Ọ̀rọ̀ Abdulrahman alápàtà nílùú Ìlọrin ó ti mú ojú mi wá léyìí tó jẹ́ pé a fẹ́ rọ àwọn ọ̀gá ọlọ́pàá lórí ọ̀rọ̀ Abdulrahman. A dẹ̀ fẹ́ rọ gbogbo àwọn aláṣẹ tọrọ Abdulrahman tọrọ wọn kàn tí wọ́n lágbára lórí ọ̀rọ̀ náà torí pé sísáré gbé ẹjọ́ yẹn dé kóòtù ó ti ní nǹkan kan nínú o ó ti ní nǹkan kan. Mo lérò pé yẹ kí investigation ó ti lọ dáadáa ó yẹ kí investigation kan ṣe investigation lórí ọ̀rọ̀ ọmọ yẹn dáadáa. Gbogbo àwọn tí wọ́n wà involved lórí ọ̀rọ̀ ọmọ yẹn pẹ̀lú ọ̀rọ̀ Hafsa gbogbo àwọn tí wọ́n bá wà involved ó yẹ kí investigation tọrọ investigation ó yẹ kó ṣẹlẹ̀ dáadáa. It's too early kódà ó yà mí lẹ́nu bọ́rọ̀ yẹn ti sáré dé kóòtù ṣùgbọ́n ojú tí ọ̀rọ̀ tí tán àbá ti fẹ́ kọ́ tabalẹ̀ taboko ló dàbí pé máa ń fẹ́ rí báyẹn o. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọmọ yẹn ti lọ́sẹ̀ mọ́ àwọn alágbára kan. Ọ̀rọ̀ Abdulrahman ó ti lọ́sẹ̀ mọ́ àwọn alágbára kan léyìí tí tó jẹ́ pé wọ́n ń wò pé bóyá tó bá bẹ̀rẹ̀ sí ní format tó bẹ̀rẹ̀ sí ní kà dárúkọ ọmọ àtàbálẹ̀ ọmọ àtàboko ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ní tá a lè fi fọ̀lú yìí mọ́ ó ní pé gbogbo ẹni tí ó bá ti ń lọ́wọ́ sí nǹkan ìwà àbàjẹ́ gbogbo wọn ló yẹ kí sìnkún òfin ọmọ gbámú kófin ọmọ ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ fún wọn. Ó yẹ kí wọ́n fi Abdulrahman lára balẹ̀ kó ka gbogbo àwọn èèyàn yẹn kó tó di pé wọ́n máa gbé lọ rí ẹjọ́. Ẹ wo kéèsì ọ̀fà rọ́bìrì tó ṣẹlẹ̀ ní òní. Ẹ wo iye ọdún tí wọ́n fi táwọn yẹn tí wọ́n kàn fi wọ́n pamọ́ tí wọ́n dẹ̀ ń ṣe investigation. Wọ́n máa ṣiṣẹ́ lórí kéèsì yẹn gan. Wọ́n ṣiṣẹ́ lórí pé gbogbo àwọn tí wọ́n involve nínú kéèsì yẹn ni wọ́n rí pé wọ́n kó tó di pé wọ́n gbé kéèsì yẹn lọ ilé ẹjọ́. Wọ́n dẹ̀ parade wọn àwọn ọlọ́pàá parade wọn. Gbogbo tọ́ọ̀sì tèmi ni pé irú tó ṣẹlẹ̀ pẹ̀lú Abdulrahman yẹn má ṣe mú yẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá kó gbogbo àwọn tí wọ́n kó ó yẹ kí wọ́n parade wọn fún wa kí wọ́n parade wọn fún wa kárí ojú àwọn aṣebi kó ń ṣe Abdulrahman nìkan ló involve ara ọmọ yẹn kọ́ni ọmọ yẹn ọ̀láyà ẹni tó ṣe yẹn àwọn kan ni wọ́n recruit ọmọ yẹn ta ló recruit ọmọ yẹn ibo lọmọ yẹn gangan ti bẹ̀rẹ̀ iṣẹ́ èyí ò lè ṣàyèdè bẹ̀rẹ̀ nǹkan o ara àwọn kan ni wọ́n jọ̀gà fún ọmọ yẹn kọ́mọ yẹn ó tó dáṣẹ́ yà kó tó máa dáṣẹ́ ṣe ibì kan lọ́mọ yẹn kọ́kọ́ tí àwọn kan ni wọ́n jọ̀gà fọmọ yẹn lórí iṣẹ́ tí ń ṣe yẹn. So tọ́rọ̀ bá wá rí báyìí àti ìrí ẹni tó kọ́ Abdulrahman níṣẹ́ àti ìrí bó ló ṣe bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn àwọn wo ẹ pé orí ni a sọ pé ó ti rìn lọ sí àwọn ará Ìbàdàn náà sì ti ń dìnnà ìpórí òsì lọ́dọ̀ àwọn àwọn ará Ìbàdàn lórí òsì lọ́dọ̀ àwọn o. So gbogbo àwọn páàtì yòókù ìbò lọ wà àwọn wo lọ rà á ọ̀rọ̀ yẹn ó wà hẹ́lẹ̀ lóòótọ́ ọmọ yẹn ìṣègùn mọ́tà gbọ́dọ̀ tètè pa o kódà kò yẹ kán tètè dá ẹjọ́ rẹ̀ kódà kò yẹ kẹjọ́ rẹ̀ ò tí ì di kóòtù
ó yẹ ká gbọ́ kán sì kọ́kọ́ fi pamọ́ náà sínú ọgbà ẹ̀wọ̀n kọ́kọ́ kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ọmọ ti di kóòtù ó sì wà ní pamọ́ tí wọ́n á fi máa ṣe investigation àwọn wo ni ibo lọ́mọ yẹn gẹ́gẹ́ ti kọ́ṣẹ́ tó fi mọṣẹ́ tó bá yẹn tó fi expert tó bá yẹn so lẹ́yìn ìgbà yẹn àwọn wo ni buyers àwọn wo ni co-sellers ọmọ aláwọn co-sellers ọmọ aláwọn buyers àwọn wo ni buyers who are the co-sellers who are the buyers wọ́n kàn kó àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rin wọ́n kó àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rin dó àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ìdí kan investigate wọn ṣùgbọ́n ibẹ̀ yẹn gangan kò yí kí í ṣe bẹ́ẹ̀ gangan ló yẹ kí ọ̀rọ̀ yẹn ó dé dúró tí ó fi dé kóòtù kì í ṣe bẹ́ẹ̀ àwọn tọ́rọ̀ yẹn involve wọ́n pọ̀ ju àwọn tí wọ́n kó yẹn lọ kò dé yẹn kọ́rọ̀ yẹn ó sáré dé kóòtù bá yẹn àwọn ọlọ́pàá ara wọn tábà àríbá àwọn ọlọ́pàá ṣe máa ń ṣiṣẹ́ wọn àwọn ọlọ́pàá wọn á parí tábà ti kọ́kọ́ mú any criminal case báyẹn táwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ tán lórí ẹ̀ wọ́n á wá parade wọn wọ́n á kó wọn sílẹ̀ àwọn press wọ́n á interview àwọn criminals wọ́n á interview wọn ọmọ kan tó ṣírò ẹ̀ ṣẹlẹ̀ sí ní Ìkòyí wọ́n parade ẹ̀ náà àwọn ọlọ́pàá parade ẹ̀ iná igi là ń pè ní parade pé káwọn ọlọ́pàá parade yẹn ó ní pé àwọn ọlọ́pàá máa fojú ẹni yẹn hàn wọ́n máa ṣe fídíò rẹ̀ wọ́n á ṣe àwọn exhibit tí wọ́n bá nílé rẹ̀ wọ́n á ṣe fídíò rẹ̀ gbogbo bàtà yẹn wọ́n á ṣe fídíò rẹ̀ gbogbo ọ̀bẹ àdá wọ́n á kó gbé sí níwájú wọ́n máa jókòó àwọn ọlọ́pàá máa ń parade criminals tọ́jọ́ mọ́ irú títí Abdulrahman yẹn kí ni rísìn táwọn ọlọ́pàá òfin táwọn fi parade Abdulrahman ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Abdulrahman ó ti fẹ́ máa ní ọwọ́ nínú ó ti fẹ́ máa tabali taboko bóyá àwọn alágbára kan ọwọ́ ti ń kọwọ́ ẹsẹ̀ ti ń kẹsẹ̀ orí ti ń korí if not because of that kò sí tó ní ká má parade lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe thorough investigation gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àwọn náà ra part irú àwọn so orí ẹni tó ra orí kan jẹ́ àmọ́ ẹni ọ̀rọ̀ apá kan jẹ́ àmọ́ ẹni ọ̀rọ̀ ẹsẹ̀ kan jẹ́ so owó part ara ọmọ yẹn àwọn tí wọ́n rà ó yẹ kí wọ́n jẹ́ ká mọ̀ ó yẹ kán jẹ́ ká mọ̀ gbogbo wọn ẹ̀dẹ̀ lélẹ́yìí ká parade wọn kí ni tí wọ́n fi ṣe kí ni wàá sàn tẹ̀lé ọ̀ká yìí láyé kí ni purpose tí wọ́n fi rà á so ó yẹ kí wọ́n jẹ́ ká mọ̀ àwọn criminals yẹn wọ́n á jẹ́ ká mọ̀ gbogbo àwọn criminals yẹn so léè tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá ò kì í ṣiṣẹ́ wọn bá yẹn ní mímọ̀ tá a mọ̀ wọn o any criminals ẹ wà wọn ọ̀fà rọ́bì tíjọ́ ní wọ́n parade wọn gbogbo ayé lórí wọn wọ́n parade wọn gbogbo àwọn ọ̀fà rọ́bì tí wọ́n pa àwọn èèyàn ọ̀gọ̀rọ̀ èèyàn lẹ́yìn lọ́fà wọ́n padà parade wọn àrí wọn parade wọn so anything tó bá ti jẹ mọ́ criminal something báyẹn wọ́n máa parade wọn kò ní í já sí pé wọ́n á sáré gbé lọ sí kóòtù wọ́n ti sáré gbé lọ kóòtù yẹn tí wọ́n bá sáré dájọ́ fọ́ọ̀mù yẹn gbogbo kéèsì yòókù ti wó gbogbo àwọn tí wọ́n involve ìyẹn ti dá ìdá nìyẹn ìyẹn ti lọ nìyẹn tí wọ́n bá fi lè sáré dájọ́ fọ́ọ̀mù yẹn bọ́n ṣe gbé bọ́rọ̀ yẹn ṣe dé kóòtù yẹn tí wọ́n bá ti gbé ìdájọ́ lé ọmọ yẹn lórí wàláì gbogbo àwọn tí wọ́n involve pàdánù àwọn ti escape through nìyẹn àwọn ti jẹ́ lọ́n tí wọ́n nìyẹn kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kí ẹlẹ́ṣẹ̀ kan lọ láì jìyà torí pé irú àwọn tó ṣẹ́kù yẹn tí wọ́n jẹ́ ọ̀gá fún Abdulrahman wọ́n léwu kí owó tó wà kán tó wà nínú ìlú kán wà láwùjọ pẹ̀lú wa ó léwu kí irú àwọn yẹn ó tún wà láwùjọ pẹ̀lú wa ó túmọ̀ sí pé safe àwọn èèyàn wa ò safe sáwọn àlekàn tilẹ̀ ẹ káàárọ̀ àfojúmọ́. ọ̀dà safe àwọn èèyàn wa ò safe àwọn ọmọ wa ò safe tírú àwọn èèyàn bíi Abdulrahman yẹn bá tún kù láàrin wa tí àdẹ wa wọn rí tó bá yàtọ̀ ní kó orúkọ wọn bá orúkọ wọn má bàjẹ́ kí orúkọ ìlú wọn má bàa bàjẹ́ kí wọ́n bá orúkọ ìlú jẹ́ kí wọ́n bá the only thing tó lè sèfù lù lọ́rin òun ni gbogbo àwọn tó kù kí wọ́n wá wọn jáde òun ló lè sèfù lù lọ́rin torí pé wọ́n ti pọ̀ ń bẹ̀ n tó fi múrú Abdulrahman kékeré yẹn ọmọ 29 years n tó fi múrú Abdulrahman kékeré yẹn tó ń serú nǹkan báyẹn ó ní àwọn tí wọ́n recruit ẹ̀ ó láwọn ọ̀gá nínú ìlú lọ́rin ọlọ́gàá bẹ́ẹ̀ ni ó láwọn ọ̀gá so téèyàn bá dẹ̀ fẹ́ wá téèyàn bá fẹ́ wúgi ntọ́ dáa jù ní kí wọ́n wúgi tégbòtégbò ntọ́ dáa jù ó ní kí wọ́n wúgi tégbòtégbò àwọn ìkan èèyàn wọ́n ti involve nínú kéèsì yẹn wọ́n involve nínú kéèsì yẹn kò dẹ̀ yẹ kó ẹnìkan wà kó ga kó wá ju òfin lọ
kò yẹ kẹ́nìkan wà kó ga salamu aleykum ẹ̀ka rẹ̀ kò yẹ kẹ́nìkan wà kó wá ga kó ju òfin lọ inú ìlú táwọn kan bá ti ń wà tí wọ́n ń ga tí wọ́n ń ju òfin lọ fasádù tí ó máa ṣẹlẹ̀ nílùú yẹn yóò ju ọjọ́ orí ìlú yẹn lọ. mo gbọ́ pé wọ́n ní kán transfer kéèsì yẹn wá sàbújá pé ká máa gbé kéèsì yẹn bọ̀ lábújá wọ́n ní wọ́n yarí mo gbọ́ ní o according to wọ́n wọ́n sọ pé kí wọ́n máa gbé kéèsì yẹn bọ̀ lábújá wọ́n ní ìjọba Kwara State ẹ káàárọ̀ yes ìjọba Kwara State wọ́n ní wọ́n yarí wọ́n ní ìjọba Kwara State yarí pé state àwọn nìkan ti ṣẹlẹ̀ pé àwọn tó handle torí pé torí pé tí kéèsì yẹn bá dàbújá tí kéèsì yẹn bá dàbújá tí kéèsì yẹn bá dé Àbújá rẹ́rẹ́ ọ̀run àṣírí máa tú ọlọ́pàá máa kó everybody ọlọ́pàá máa ṣe kí ni ọlọ́pàá máa kó everybody tí kéèsì yẹn bá yẹ dàbújá kí ni reason tí ó jẹ́ kán gbọ́n ẹgbẹ́ kéèsì yẹn làbújá ó yẹ kán jẹ́ kán transfer kéèsì yẹn dàbújá nínú àwọn ó yẹ kí wọ́n jẹ́ kí kéèsì yẹn kan gbé lọ sàbújá torí pé àwọn ará Àbújá ọ̀dẹ́ nìkan kan mọ̀ àwọn ará Àbújá ọ̀dẹ́ nìkan kan mọ̀ wọ́n á tú dé ìsàlẹ̀ kòkò bọ́ ṣe yẹ kórí nìyẹn ó yẹ kí kéèsì yẹn ó yẹ kí wọ́n wá kan tú dé ìsàlẹ̀ kòkò gbogbo root sources of the facade of the problem so gbogbo à ń ta ẹ̀yà rẹ̀ nìyẹn ó yẹ kí wọ́n wá dé ìsàlẹ̀ kan tú dé ìsàlẹ̀ pátápátá ó ní ìlú Ìlọrin ó náà fi lè fọ́ mọ́ torí ìlú Ìlọrin ìṣèlú fìtínà o ìṣèlú tó yẹ káyé irú nǹkan báyìí ó ti ṣẹlẹ̀ bó ti wá ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò síbi tí ó sì kàn dá kò sí ìlú tí ó sì kàn dá àwọn ẹni rí àwọn ẹni Ọlọ́run wọ́n ń bẹ nílùú Ìlọrin wọ́n ń bẹ ń bẹ dọ̀la wọ́n ń bẹ ń bẹ dọ̀la ṣùgbọ́n àwọn kàńdá tó fẹ́ máa wọ bẹ̀ wáyìí ó yẹ kí wọ́n àláwo àwọn amòfin àwọn agbófinró kí wọ́n ṣiṣẹ́ wọn tó di kọ́ kí wọ́n má bàa máa sọ ìlú Ìlọrin lẹ́nu pẹ̀lú gbogbo àwọn atrocities yìí àwọn fasádù yìí àwọn ìwà àbàjẹ́ wọ̀nyí ó yẹ kí wọ́n àláwo wọn kán àláwo so kò sí tó ní ká má jẹ́ ká gbé kéèsì yẹn lọ sí Àbújá nígbà tán ní ká transfer kéèsì yẹn wá sí Àbújá ó yẹ kí wọ́n àláwo láti transfer kéèsì yẹn lọ sí Àbújá ni ṣùgbọ́n bóyá torí láti ṣe cover up as well as something like tàbí torí nǹkan kan so torí mi rí i pé tí kéèsì yẹn bá lọ sí Àbújá kò there won't be any traces of cover up kò ní ṣàǹfààní fún àwọn tó fẹ́ máa sáré pé ẹ má jẹ́ kórúkọ wa bàjẹ́ ẹ má ẹ̀dá kan so kò ní sáàyè cover up ṣùgbọ́n ní ìsìn yìí bóyá àwọn alágbára tí wọ́n wà nídìí tí wọ́n ń ra páàtì gan ni wọ́n ní ká má jẹ́ kí wọ́n gbé kéèsì lọ sí Àbújá bóyá àwọn tí wọ́n ń ta páàtì tí wọ́n ń ra páàtì bóyá àwọn gan náà jẹ́ ká gbé kéèsì yẹn lọ sí Àbújá so tí ọ̀rọ̀ bá wá rí báyìí èmi wá àpì mo wá bẹ̀bẹ̀ ni o mo wá bẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ìjọba wa kí wọ́n dákun kéèsì yìí àwọn ọlọ́pàá ṣiṣẹ́ adẹ̀yìn wọn a kí wọn kú iṣẹ́ ṣùgbọ́n ẹni ó bá ṣàṣeyọrí òun la máa yin o ẹni ó bá ṣe àṣeyọrí la máa yin ibi tí kéèsì yìí ń lọ nípìnlẹ̀ bí sẹ́yìn sì ń lọ ó ń tẹ́ wa lọ́rùn ó sì ń dáa ṣùgbọ́n báyìí kéèsì yìí kò tí ibi tó ń forí sọ lọ kò jẹ́ ní tó fẹ́ tẹ́ wa lọ́rùn mọ́ kò jẹ́ ní tó fẹ́ tẹ́ wa lọ́rùn kán dákun a sì gbà pé àtúnṣe ó wáyé wọn á dẹ̀ bá wa ṣiṣẹ́ tó yẹ àti iṣẹ́ tọ́tọ́ wá something like nígbàgbọ́ pé wọ́n á bá wa ṣe torí pé kò yẹ kí ọ̀rọ̀ yẹn kó sáré lọ kóòtù báyẹn o kò yẹ kó máa yẹ ó yẹ kí investigation yẹn ó dé stage kan dúró gbogbo àwọn tí wọ́n involved pátá ó yẹ kí a rí i pé wọ́n ti kó wọn kọ́rọ̀ tó rí custody àwọn ọlọ́pàá làwa rò pé ó yẹ kí wọ́n wà kán dẹ̀ parade gbogbo àwọn tọ́dọ̀ yẹn involved àwa ti ń retí a ti ń dúró di ọjọ́ tí wọ́n máa parade wọn torí a mọ̀ pé táwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ wọn tán bá kó gbogbo wọn tán wọ́n máa parade wọn wọ́n á lé wọn lẹ̀ bí ìṣúra yìí ni wọ́n á wá kó ẹsibíìtì síwájú wọn ẹ rí i pé ńgbà tí wọ́n mú Abrahaman wọ́n parade ẹ̀ lónìí kan ṣùgbọ́n ńgbà tán mú àwọn yòókù náà ó yẹ ká rí kí wọ́n parade àwọn yòókù náà pẹ̀lú rẹ̀
ẹni tọrọ orí ó yẹ kán pàréèdì ẹ̀, ẹni ọ̀rọ̀ apá ó yẹ kán pàréèdì ẹ̀, ẹni ọ̀rọ̀ ẹsẹ̀ ó yẹ kán pàréèdì ẹ̀, ẹni ọ̀rọ̀ àfún, ẹni ọ̀rọ̀ kàn, ẹni ọ̀rọ̀ ẹ̀yìn, ẹni ọ̀rọ̀ mú, ẹni ọ̀rọ̀ àdí, ẹni gbogbo àwọn tí wọ́n ra ẹ̀yà ara kọ̀ọ̀kan ó yẹ kí wọ́n pàréèdì wọn, kí wọ́n lé wọn lẹ̀ báyìí, kábàámọ̀ wá jókòó láàrin wọn, kí gbogbo àwọn tí wọ́n ra páàtì kọ̀ọ̀kan kí wọ́n wá jókòó pẹ̀lú Abrahaman káwá rójú àṣebí. Lẹ́yìn ìgbà yẹn la wò pé ó yẹ kí wọ́n kó wọn lọ sí kóòtù. Lẹ́yìn ìgbà yẹn báyìí kọ́rọ̀ wọn ó di kóòtù, láti kóòtù bóyá sentence ni o to death. So adájọ́ ló mọ, àwọn ni wọ́n mọ, tó àwa ìsàdájọ́. Ṣùgbọ́n òfin ṣẹ̀ríà, òfin alukuriani, òfin Ọlọ́run tó jófin Ọlọ́run ni pé ẹni ó bá ti pààyàn muta'ammidan fajasahu jahannama, ẹni ó bá ti pààyàn tọ́mọ̀ àmọ́ pa àkọ́kọ́ ń tá àfi sánlẹ̀ sàn ni pé yọ wọ náà jahannama, yọ dẹ̀ pẹ́ níbẹ̀. Lẹ́yìn ìgbà tá a bá pa ẹni ẹ tán yóò tún wá wọnú náà jahannama tí ó wà níbẹ̀ gbére. Ọjì ìbàjẹ́ mùsùlùmí, ìbàjẹ́ torí ẹni ó bá ti pààyàn ti kú nípò mùsùlùmí. So parade la ń expect pé ó yẹ kán parade àwọn èèyàn yìí o. Sàdédé la kàn rí Abrahaman ní kóòtù, kí ló dé? Ṣé èyí pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ kóòtù die down case? Ṣé èyí pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ kóòtù yìí wọ́n fẹ́ fi képẹ́ẹ̀tì àwọn tí wọ́n involved nípa ọ̀rọ̀ Abrahaman? Ẹ dákun, abẹ́yìn ni ẹ̀yin ìjọba, abẹ́yìn ni gbogbo ẹni tó bá involved pátá, ẹ dákun ẹ jẹ́ kí wọ́n wú wọn jáde. Gbogbo ẹni tó bá involved pátá, ẹ dákun ẹ jẹ́ kí wọ́n kán fojú wọn hàn fọmọ aráyé. Ẹ jẹ́ kí wọ́n fojú wọn hàn fọmọ aráyé. Ìlú ju èèyàn lọ o. Ẹ má jẹ́ àwò pé yóò borúkọ ìlú jẹ́, ẹ bá gbórúkọ lágbájá ń bẹ̀, orúkọ ìlú ó bàjẹ́, orúkọ ìlú ju èèyàn lọ o. Ẹ má jẹ́ àwò lò, tá a bá ní ká wo ìlú pé ìlú lọ́rẹ́ tí lágbájá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀, tàmẹ́dó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, yóò borúkọ ìlú jẹ́, ẹ jẹ́ àdọwọ́ bò. Ẹ má jẹ́ àwò yẹn, tá a bá ní ká wò ó, àṣírí tí ò bò ní o, àṣírí tí ò bò la fẹ́ máa bò. Ẹni tí ó padà sílẹ̀ lọ́jọ́ iwájú yóò ju eléyìí lọ o. Ní tó máa padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú máa jẹ́ eléyìí lọ. Àfi kí á tètè tú wọn láṣìírí báyìí, kí ìlú Ìlọrin ó lè wà nínú ìfọ̀kànbalẹ̀, kí gbogbo Nàìjíríà ó lè wà nínú ìfọ̀kànbalẹ̀, torí pé gbogbo eléyìí ọmọ tí wọ́n bá ń bí apààyàn ni ó yá o. Gbogbo eléyìí ọmọ tí wọ́n bá ń bí, wọ́n ti ní àwọn tí wọ́n recruit, àwọn kan ni wọ́n recruit Abrahaman ni o, àwọn kan ni wọ́n recruit Abrahaman ni o. Bó ṣe rí nìyẹn o. Àwọn kan ni wọ́n recruit Abrahaman ni o. Àwọn tí wọ́n recruit Abrahaman ni níbo ni wọ́n wà, ibo ni wọ́n ń gbé, ṣé Ìlọrin náà wà ní, àbí ṣé Ìlọrin ẹ̀kan jẹ́ ká mọ gbogbo nǹkan yẹn pé ta ló kọ́ oníṣẹ́ yìí, níbo ló ti kọ́, bó ló ṣe bára rẹ nínú iṣẹ́ yìí, ṣé wọ́n introduce ẹ̀ sí ẹni àbí wọ́n lọ bá wọn, àbọ̀ ọkàn ṣàgbákò rẹ̀. Ó yẹ ká tó lè kẹ́kọ̀ọ́ látara ru incident yìí. Ibì kan l'Abrahaman ti bẹ̀rẹ̀ o. Kò rọrùn fún yàn kéèyàn tó mú àdá kó tó gbé sókè kó tó máa kun yàn wẹ́lẹ́wẹ́lẹ́ o. Kò rọrùn o. Ènìyàn bíi téèyàn bá ń pa ẹran gan, ẹlòmíì gan ò lè dẹ́ran pa o, ẹlòmíì ò lè dẹ́ran gé o. Ká tó wá sọ pé kó tó bọ́ aṣọ lọ́rùn rẹ̀, kó tó já sí o, kó tó wá mọ èèyàn mà tóbi. Ẹ dákun, ẹ wo ìdúró ọmọ yẹn gan, ẹ wo ṣe ní gbẹ̀gbẹ̀ràn kéèyàn tó wá lé, kó tó wá láyà kó tó wá màdà, kó tó mọ. Àwọn kan ni wọ́n recruit rẹ o. Ibì kan ló ti bẹ̀rẹ̀ nǹkan yẹn, ọ̀dọ̀ àwọn kan ló ti bẹ̀rẹ̀. Wáyé tí wọ́n lè bá wa ṣe tọrọ lé investigation lórí pé ibo lọmọ yẹn gan ti bẹ̀rẹ̀ iṣẹ́, ọ̀dọ̀ àwọn wo ló ti bẹ̀rẹ̀, báwo ni. Subhanallah. So torí ìdí eléyìí ọ̀rọ̀ mi ò ní pọ̀ láàárọ̀ yìí jù ní pé kéèsì yẹn ibi tó dé dúró pẹ̀lú bọ́n ṣe sáré gbé ọmọ yẹn lọ kóòtù, ọ̀rọ̀ yẹn ní bákànbákan nínú. Gbogbo àwọn ọmọ Nàìjíríà ti ń fojú mi wò, gbogbo àwọn ọmọ Nàìjíríà ti ń fojú mi wò. Ó yẹ kọ́rọ̀ yẹn ó sáré dé kóòtù báyẹn. Ó yẹ kí kán ti kó ẹnikẹ́ni bọ́dì. Ó yẹ kán ti kó ẹnikẹ́ni bọ́dì. Ó yẹ ká ti rẹ́ni tó rorí. Ó yẹ ká ti gbọ́ pé kán ti parade àwọn tí wọ́n ra gbogbo páàtì ara ọmọ yẹn. Ó yẹ ká ti parade wọn. Ó yẹ ká parade wọn. So ṣùgbọ́n we are still expecting more work from the Nigeria police. I expect pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn, Ọlọ́run bá ó dẹ̀ kún wọn lọ́wọ́. Ọlọ́run ní sí wọn lálábọ̀dé. Ọlọ́pàá ń ṣiṣẹ́ o, wọ́n ń ṣiṣẹ́ o. Bóyá ń dẹ̀ ń ṣe lábẹ́nu ni tí ò tí ì yọ. But I expect more látọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé bóò ni a fẹ́ jẹ́ kí wọ́n fi kán pàréèdì àwọn tí wọ́n ra páàtì ọmọ yìí. A fẹ́ kí wọ́n pàréèdì wọn fún wa kárí.
kán pàréèdì wọn ká a fẹ́ rí wọn àwọn tí wọ́n torí pé wọ́n pàréèdì ìgbà tí wọ́n mú Abrahaman a rí pé wọ́n pàréèdì Abrahaman àwọn yòókù tán jọ ń ṣiṣẹ́ a fẹ́ kí wọ́n pàréèdì wọn fún wa àwọn wo ni wọ́n recruit Abrahaman a fẹ́ kí wọ́n pàréèdì rẹ̀ àwọn tí wọ́n recruit ibùdó Abrahaman ti tó ń ṣiṣẹ́ àwọn wo lọ̀gá rẹ̀ àwọn wo ni ń ta nǹkan yẹn fún a fẹ́ kí wọ́n pàréèdì gbogbo àwọn èèyàn yẹn fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe máa pàréèdì àwọn criminals kọ́lọ́wọ́n bá kó kún wa lọ́wọ́ kó ṣe dáadáa fún wa Ọlọ́run ní fi wálẹ̀ o ẹ dákun Ramadan gbogbo tó Ramadan kù nísìnyí lénìí kì í ṣe ti ọpẹ́ mọ́ o Ramadan gbogbo tó kù lénìí kò tó ọ̀sẹ̀ kan àbọ̀ mọ́ gbogbo Ramadan nísìnyí kò tọ́sẹ̀ méjì mọ́ gbogbo tí Ramadan kù kọ̀pọ̀ mọ́ ẹ dákun a máa ṣe free iftar nínú àwẹ̀ Ramadan feed the needy program a máa ṣe nínú àwẹ̀ àwọn èèyàn dẹ̀ máa ń kún wa lọ́wọ́ ti last year àwọn èèyàn kún wa lọ́wọ́ rẹpẹtẹ afáwọn èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́ ní ìsinú ní sáàrì ní so ó ní bá a ṣe máa ń ṣe program yẹn so à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa ẹni tọ́lọ́run bá kẹ́ ẹni tọ́lọ́run bá kẹ́ tọ́lọ́run bùkún tó sì fẹ́ kí ìbùkún Ọlọ́run yẹ tó máa tẹ̀síwájú àfẹ́ kí ẹ kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ látara wa àwa náà owó wa la fi máa ń bẹ̀rẹ̀ o owó wa la fi máa ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run máa ń lo àwọn èèyàn fún wa ó sì máa ń lo àwọn èèyàn sábàbí la fi máa ń rí ṣe àwa náà máa ń dá sí o tábà rí yẹn ní support wa àwa náà máa ń ṣe wọn abátágbára báká a máa ń ṣe ṣùgbọ́n táwọn èèyàn bá kún wa lọ́wọ́ ó máa ń jẹ́ ká rí iṣẹ́ ìṣe dáadáa so gbogbo foundation wa orúkọ foundation wa ni Sujaif kìsà àkáǹtì mi lè máa sanwó sí kìsà àkáǹtì mi lè máa send owó sí Sujaif àkáǹtì lè máa send owó yẹn sí ẹni tó bá fẹ́ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ tó bá fẹ́ dá sí tọ́lọ́run látara Ramadan feed the needy program Ramadan feed the poorest people in the society ẹ̀ náà lè ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lè dá sí iṣẹ́ Ọlọ́run any amount kò sí iye tó kéré kò sí iye tó pọ̀ jù bẹ́ẹ̀ bọ́dọ̀ jẹ́ pé rice lẹ́fẹ́ fún wa ní ẹ pé wà á wà á gbé bọ́jẹ́ sẹ̀mú lẹ́fẹ́ fún wa ní pé ká pín á wà á gbà á so tẹ bá fẹ́ kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ látara intan ṣe yìí ẹ lè pè mí sórí nọ́mbà mi 08036333313 account number foundation wa òun náà ní 0019195999 Jaiz Bank 0019195999 Jaiz Bank Sujaif lórúkọ tí foundation yẹn lórúkọ foundation yẹn Sujaif 0019195999 Jaiz Bank Sujaif lórúkọ tó máa gbé wá any amount kò sí tó kéré kò sí tí ọ̀pọ̀ so a fi ń promote Islam náà ni a fi ń promote humanity so within the society kò sẹ́ni tí kì í gbà kò sẹ́ni tí fún bí Christian wá nínú àwẹ̀ yẹn yóò gbà ń bẹ̀ bí Mùsùlùmí wá yóò gbà ń bẹ̀ so a fi ń promote so free iftar so àwọn èèyàn ń bá fẹ́ tí àkó sínú àǹfààwọn èèyàn ní sínú ṣùgbọ́n ọdún yìí ọ̀nà àrà la fẹ́ gbé àwọn tá a fẹ́ pín fún àwọn èèyàn nínú àwẹ̀ ọ̀nà àrà la fẹ́ gbé gbà kọ́lọ́wọ́n bá kún wa lọ́wọ́ kọ́lọ́wọ́n bá ṣe dáadáa fún wa kọ́lọ́wọ́n bá má dáwọ́ àdúrà dúró lórí ẹnì kọ̀ọ̀kan wa so account number yẹn ni mo fẹ́ pín sí ojú ìwòran wa yìí 1959 0019195999 so bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ nìyẹn o gbogbo ẹ̀yin agbófinró gbogbo ẹ̀yin ọlọ́pàá wa ní Nàìjíríà afa ọ̀rọ̀ Ìlọrin afàlẹ́ lọ́wọ́ o ọ̀dọ̀wọ́ yín o ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ die down o kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ o gbogbo àwọn tí wọ́n bá wà involved ẹ dákun gbogbo àwọn tí wọ́n bá wà involved ẹ dákun ẹ fojú wọn hàn dé o ẹ fojú wọn hàn dé gbogbo àwọn tí wọ́n bá wà involved ẹ bá wà fojú wọn hàn dé 001919195999 Jaiz Bank Sujaif Foundation lórúkọ foundation náà foundation tó ń mójútó bá a ṣe ń fún àwọn èèyàn lóúnjẹ ọ̀fẹ́ bá a ṣe ń kún àwọn èèyàn lọ́wọ́ nínú àwẹ̀ so Sujaif Foundation lórúkọ foundation yẹn so Jaiz Bank ní Jaiz Bank Ọlọ́run bá kún wa lọ kó ṣe dáadáa fún wa kò ní sú wa kò ní rẹ̀ wá gbogbo ayé wọ́n ń retí kí ni tó fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú Abrahaman gbogbo ayé sì ń wò pé ibo ni ọ̀rọ̀ náà ibo ni yóò kù sí ibo ni yóò dá ìdán sí gbogbo ẹ̀yin ọlọ́pàá wa ẹ kú iṣẹ́ òṣùpá ẹ túbọ̀ bá wa jára mọ́ṣẹ́ àwọn tí gbogbo ẹni tó involve nípa Abrahaman àwọn àgbọ̀dọ̀ pa ọmọ yẹn báyẹn wọn àgbọ̀dọ̀ sáré pa wọn àgbọ̀dọ̀ sáré dájọ́ ẹ̀wọ̀n fún wọn àgbọ̀dọ̀ sáré dájọ́ ẹ̀wọ̀n fún kán dákun abẹ́ gbogbo ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹ bá wa fojú wò ẹ kán má sáré dájọ́ ẹ̀wọ̀n fún Abrahaman kán má sáré dájọ́ òkú fún kán jẹ́ kí iṣẹ́ yẹn kán bá wa ṣiṣẹ́ yẹn thoroughly
gbogbo ẹni tí ọ̀rọ̀ yẹn kàn sà wọ́n kàn dẹ̀ pàréèdì wọn káwọn ọlọ́pàá pàréèdì wọn fún wa pé àwọn rèé o àwọn tí wọ́n ra orí rèé ẹni tó ra páàrì ẹni tó rẹsẹ̀ rèé ẹni tó ra káwọn ọlọ́pàá ó ṣe bẹ́ẹ̀ fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe fún criminals asáàdì máa ń ṣe máa ń pàréèdì àwọn criminals àwọn ọmọ yahoo gan tí ó jẹ́ pé kọ́ pààyàn à ń pàréèdì wọn lọ́mọ yahoo tán kò láptọ̀pù sí wọn wájú pé eléyìí ọgbà owó lọ́wọ́ òyìnbó ẹ wo láptọ̀pù tí ń lò rèé ẹ wo fóònù tí ń lò rèé kẹ́nìkan tí wọ́n ń pàréèdì àwọn ọmọ yahoo tí ó pààyàn wọ́n ń pàréèdì wọn ká tó wá sọ alápatà ènìyàn ẹ dákun gbogbo àwọn tọ́rọ̀ yẹn involve ẹ̀yin ìjọba wa abẹ́ni ẹ̀yin ayẹn látòrí IGP tó lórí PRO tó lórí gbogbo ẹ̀yin agbófinró wa ẹ̀ ń ṣiṣẹ́ o iṣẹ́ yín sì ń yọ ṣùgbọ́n ibi tí iṣẹ́ kù sí ẹ dákun ẹ bá wa ṣe tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ ẹ máa bẹ́ẹ̀ ṣe lè ṣiṣẹ́ wàláì ibi tí iṣẹ́ yín dé dúró iṣẹ́ yín ti yọ ṣùgbọ́n ayé kì í kí aláṣẹ ti kú ṣẹ́ ọlọ́run ọba yóò bá wa túbọ̀ kún yín lọ́wọ́ àṣeyọrí yín gbogbo ayé ń retí àṣeyọrí yín lórí Abrahaman àwọn wo ló ra orí ẹ pàríìdì wọn afẹ́ rí wọn àwọn wo ló ra pa ẹ pàríìdì wọn afẹ́ rí wọn àwọn wo ló rẹsẹ̀ àwọn wo ló ra ẹ̀yìn àwọn wo ló rà fún àwọn wo ló rọkàn àwọn wo ló ra ọyàn rẹ̀ bẹ́ẹ̀ ni so torí ìdílé ìgbà yẹn ni gbogbo ayé tó wá gbé kudos fún ẹ̀yin ọlọ́pàá kan yányán pé ọ̀gá nìyẹn torí pé mẹ́mọ́ rísìn tí wọ́n fi jẹ́ kí wọ́n gbé kéèsì yẹn làbújá wọ́n ní ká máa transfer kéèsì yẹn bọ̀ làbújá ìjọba Kwara State wọ́n ní rárá ìjọba Kwara State wọ́n ní rárá kò sí rísìn fún kò sí tó ní ká máa gbé kéèsì yẹn làbújá tí wọ́n bá gbé lọ sàbújá wọ́n á túṣu désàlẹ̀ kòkò tán yányán ẹ̀ pàrọ̀ Àbújá ọ̀mẹ́ni kankan lọ́rin ará Àbújá wọn ọ̀mẹ́ni kankan nílọrin ó yẹ kí wọ́n jẹ́ kí wọ́n gbé lọ sàbújá nìkan lè tú iṣu désàlẹ̀ kòkò so but I see no reason why tí wọ́n fi jẹ́ ká gbé kéèsì yẹn lọ sàbújá I see no reason why Àbújá lọ yẹn gbé kéèsì yẹn lọ kí àwọn ará Àbújá ó lè tọwọ́ bọ̀ tán yányán kán lè ṣèwádìí kán lè ṣe investigation yẹn tọ́rọ́lẹ̀ kán lè wo àjẹpẹ́ ará Àbújá ò mọ̀ pé èèyàn kan tóbi nílọrin èèyàn kan ò tóbi àtẹni ó tóbi àtẹni tó kéré tán bá ṣe pé wáyé fọ́ọ̀bù àwọn á máa kó wọn ni bọ́dẹ̀ sì yẹ kó rí nìyẹn ó yẹ kófin ó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ kófin ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe so ìlú ó lè gbádùn ìlú máa lè wà ní àlàáfíà àwùjọ máa lè gbádùn àwùjọ máa lè wà lálàáfíà ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí tó bá ti ń jẹ́ sí pé ring leader là mú à ń fi àwọn ọmọ ẹ̀yìn lẹ̀ à ń képẹ́ẹ̀tì à ń dọwọ́ bo àwọn kankan wasn't lie ìwà àbàjẹ́ ò ní kúrò láwùjọ o torí pé wọ́n ti bímọ kalẹ̀ o àwọn tí wọ́n ń ṣiṣẹ́ burú yìí wọ́n ti ní àwọn tí wọ́n recruit láwùjọ o wọ́n ti ní àwọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ o Abrahaman láwọn tí ń ta fún Abrahaman láwọn tó recruit ẹ̀ àwọn kan ni wọ́n recruit Abrahaman tájọ́ gà fún àwọn kan lọ̀gá rẹ̀ àwọn kan lọ náà ń kó fún tájọ́ máa ṣẹ́ fún bó ṣe rí nìyẹn o wọ́n gbọ́dọ̀ tanná wò díẹ̀ kán béèrè lọ́wọ́ Abrahaman pé ibo ló ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn gangan ọ̀dọ̀ àwọn wo ló ti bẹ̀rẹ̀ àwọn wo lọ̀gá rẹ̀ àwọn wo ni wọ́n tọ́ sọ́nà ni wọ́n júwe sẹ́yìn fún un pé ìwọ náà lè tó bá fẹ́ máa rówó o lè máa ṣiṣẹ́ yìí àwọn kan ni wọ́n júwe sẹ́yìn fún un. so tọrọ bá ti wá rí báyìí tọrọ bá ti já sí pé òun nìkan ni wọ́n mú wọn mẹ́lòmíì àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n mú yẹn kì í ṣàwọn nìkan o àwọn ọ̀rẹ́ rẹ̀ yẹn yìí ṣàwọn nìkan o àwọn èèyàn pọ̀ o Ọlọ́run bó ṣe dáadáa fún wa o ẹ dákun ẹ lè support foundation wa with any amount for free iftar Ramadan feed the needy program tá a máa ń ṣe nínú àwẹ̀ we are to give free food for poorer people for less privileged people during Ramadan so bá a ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn bá a ṣe máa ń ṣe nìsín yìí ìsọdún méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin tá a máa ń pín oúnjẹ fún àwọn èèyàn nínú àwẹ̀ tá a máa ń fún àwọn èèyàn oníranran owó a máa ń fún wọn lówó kódà àwọn èèyàn jẹ ilé àwọn èèyàn máa ń jẹ ilé nínú àwẹ̀ lọ́dọ̀ wa so àwọn tí Ọlọ́run bá kẹ́ tán bá fẹ́ dá sí àkáǹtì foundation nìyẹn kì í sí àkáǹtì mi àkáǹtì foundation ni Jaiz ní orúkọ àkáǹtì yẹn Sujaif ní orúkọ foundation Sujaif lórúkọ foundation yẹn so ẹ lè support wa by donating any amount and no amount is small kò sí iye tó kéré o kò sí iye tó kéré ẹ̀yin náà lè support Jaiz Sujaif foundation during Ramadan feed the needy program so kọ́lọ́wọ́ bá ọkùnrin wa lọ́wọ́ kọ́lọ́wọ́ bá ó mọ̀dójú tì wá kọ́lọ́wọ́ ṣe dáadáa. We are watching people are watching Nigerians are watching this case
bí kéèsì ṣe ń lọ àwọn èèyàn ti ganu sílẹ̀ o bí kéèsì ṣe ń lọ àwọn èèyàn ti ganu sílẹ̀ o wọ́n ń wo ibi tó fẹ́ já sí o Ọlọ́run jẹ́ ó já sí ibi tó dáa o orí ẹlẹ́dàá Hafsọ kò ní sùn ẹlẹ́dàá Hafsọ ò ní sùn Ọlọ́run ṣe dáadáa fún wa o ọmọ wa ò ní sọnù o wọn ní jí wa gbé o wọn ní já àwọn ọmọ wa gbé o Ọlọ́run máa dúró tì wá yóò sì máa ṣe dáadáa fún wa o assalamu alaikum warahmatullahi wabarakatuh.